Media tó jẹ́ agbẹnusọ fún olóyè Sunday Igboho Òòṣà àti Yorùbá Nation náà ló ti jáde láti fi okú ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n fẹ́ dàbí Dúpẹ́ Onítìrí tó jẹ́ pé orí social media ni wọ́n ti fẹ́ fẹnu gba Yorùbá Nation. Ẹ wo fọ́nrán yìí kún fọ́fọ́ nítorí pé arákùnrin yìí ó bínú tán lórí ọ̀rọ̀ ìdí tó ṣe pàtàkì tí àwọn èèyàn ṣe ní láti gbéra ńlẹ̀ kán jáde fún rally tí wọ́n ti ń ké tantan ìyẹn Yorùbá Nation rally tí wọ́n ti ń sọ̀rọ̀ pa ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Kí ni bàbá yìí sọ nípa Ṣèyí Tinubu? Kí ni wọ́n sọ nípa àwọn tí ò jẹ́ kí Yorùbá Nation dá dúró? Kí ni wọ́n sọ nípa ohun tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà kí Yorùbá Nation kó lè rọ́nà lọ? Ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán nítorí Koiki Media tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti rí pé Yorùbá Nation ó dá dúró ó gbòmìnira ó sì láǹfààní láti tẹ̀síwájú títí débi ọ̀nà tó fi jẹ́ pé àǹfààní yóò wà fáwọn ọmọ Yorùbá tó bá fẹ́ rí òkè òkun tó fẹ́ káàkiri tó fẹ́ lọ sí òkè òkun. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó bani nínú jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà náà ni arákùnrin yìí tú síta nínú fọ́nrán. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Koiki nínú fọ́nrán yìí. Rò pé miracle a máa ṣẹlẹ̀, miracle gidi tó ń ṣe fáńdẹ́nu. Àwọn ọ̀kan ṣe gbéra ní òru èní tó ń padà lọ sí base wọ́n lọ ń ṣe àjò oríṣiríṣi. Àwọn ní káwọn èèyàn máa jáde káàkiri, ẹ má sùn. Mo mọ̀ pé kò sówó púpọ̀ tá a máa fi ṣe torí bí èèyàn bá fẹ́ lọ ra nǹkan tó fẹ́ fi ṣáájò nísìn owó ńláńlá ló ń béèrè. Ìyẹn ni àwọn olóṣèlú ń lò. Ṣẹ̀yìn ọmọ tó wà nílé ṣe láwọn tó wà ní diaspora máa ń sọ fún yín púpọ̀ nù wọn ní tẹ̀lé yín wá sí rálì o, ìwọ̀nba díẹ̀ ló máa dé o. Àwọn tó máa dé wọ́n ti pè mí Koiki bàbá wa kan ṣe dé Switzerland ni ó ní tó bá tún pè fún rálì òun ra tíkẹ́ẹ̀tì òun bọ̀ nílé bàbá wa ti ń bọ̀ nílé sọ àwọn péréke ṣẹrẹ́ lòmíì ìdókọ̀ fi ṣe ni pé kó ṣàjókòó sórí social media ká máa pariwo Yorùbá Nation Yorùbá Nation. Ẹ̀ẹ́dẹ̀ lè gba Yorùbá country lórí Facebook kò possible. Awareness nìkan ló lè create. Kò sẹ́nìkan tó máa fún yín ní social tó máa fún yín ní Yorùbá Nation lórí YouTube. Ohun ẹ̀ kò ní 1 million views. Ohun ẹ̀ kò jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa. Yorùbá Nation ń ṣe tán máa gbà lórí YouTube. Àwọn Dúpẹ́ Onítìrí nísìnyí tán àwọn gba tiwọn lórí YouTube nísìnyí ṣe bá rí result ẹ̀. Ṣérú ẹ̀rẹ̀ yìí náà fẹ́? Ṣérú tàwọn Dúpẹ́ Onítìrí lẹ́fẹ́? Kọ́wá náà ti gba country o. Ẹ máa jó ẹ máa yọ̀ ká máa dúpẹ́ fọ́lọ́run. So òdodo ọ̀rọ̀ kò ní kọ́ máa sọ̀hún. Sẹ́ni tó bá lóhùn ò gbọ́ kò gbọ́ náà nìyẹn. Torí bàbá Akíntóyè ò lè sọ̀rọ̀ pé rálì ń bọ̀ kí ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá máa sọ pé òun ò gbọ́, kí ọ̀dàlẹ̀ politician náà tí òun di politician gan ti gbọ́ pé rálì ń bọ̀. Mo sọ fún yín pé a sọ fún federal government pé rálì ń bọ̀ tó bá fẹ́ ṣe ni kán ṣe. Ọmọ kan ni wá ta ni federal government. Máa rán àwọn kan máa send message mi Koiki máa tempo díẹ̀. Ẹ lè sọ yẹn fẹ́ mi. Ní tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀, kò sí tó ń bọ̀ lókè tí ilé ọgbà. Ẹni máa kú ló máa kú, ẹni máa yè ló máa yè ni. Tó bá pààyàn kan nu wa máa ṣe kí ni a máa ṣe kí nìyẹn fáwọn náà ni. Ẹ má fi gbẹnu sọ̀rọ̀. Tó bá dẹ̀ kó fẹ́ mọ tó fẹ́ sọ máa pa wọ́n ni. Àyè má pààyàn ẹ ó ti àti gbọ́ ànípa anybody. Tó bá pààyàn ká fóòdì hands wa ká máa wò. Ẹ rò pé bí tọjọ́ 2023 ni. Ẹ yìnbọn pààyàn ẹ mọ tó máa ṣẹlẹ̀ sí ọlọ́pàá àti sójà one bastard. A ní ká jókòó kájọ yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ olóṣèlú náà lágbára. Mo ní kó sọ fún Ṣèyí Tinubu èmi àti ẹ̀ kájọ pàdé ní London kájọ lọ jẹ̀ṣẹ́. Máa ń nọta yí ẹ̀bàjẹ́ nínú ring. But sójà tọrọ pé òun kó dání wàá mọ tó ń pè ní ọmọ Yorùbá. Àdúró olúkálukú ló máa lọ rìnrìn ẹsẹ̀ rẹ̀ wá lọ rìnrìn ẹsẹ̀ rẹ̀. Ìwọ tó dẹ̀ lè rìnrìn ẹsẹ̀ rẹ̀ jókòó sínú ilé kíkú pa ẹ́. Inú ilé ni àbúrò ìyàwó àlùkà má bínú àlùkà. Inú ilé ni wọ́n wà nínú ṣọ́ọ̀bù tó ń ṣiṣẹ́
ilé dáwó inú ilé tó wà yẹn wàá rí pé ilé lè pa ẹ́, ilé yẹn tó jókòó sínú ẹ̀ yẹn á kọ̀ dàwó nítorí pé ilé yẹn ó yẹ kó ti wo ti pẹ́. Wọ́n wá ń pàṣẹ just like bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ ìlú òfò tẹ́ ń pè Nàìjíríà ẹ̀ wá ń pàṣẹ. ṣé èèyàn lè máa pàṣẹ nǹkan tó ti fẹ́ dàwó? a ní ká fọ́ gbogbo ẹ̀ ká fọ́. ọmọ tó bí tí mo show fídíò ẹ̀ fún yín, ọmọ yẹn wọn ló ti jáde láyé. ọmọ yẹn ò tí pé 10 days wọ́n gbé lọ sí hospital 4 nílùú Èkó ní Lagos State Òkò tẹ́ni Tinubu ṣe Tinubu ló fix Lagos, Tinubu jagaban lute. wọ́n gbé débẹ̀ wọ́n gbà, wọ́n reject ọmọ yẹn. wọ́n gbé dé railway hospital wọ́n reject ẹ̀, wọ́n gbà. Ìkòròdú àwọn yẹn ẹsẹ̀kẹsẹ̀ tẹ́lẹ̀ àwọn yẹn ti reject ẹ̀. hospital 4 ṣé wọ́n lè gbé ọmọ kókó dé hospital 4 ní London kọ́ reject ẹ̀ kí gbogbo hospital yẹn kó má dàrú, kí protest má fàyà ní gbogbo hospital yẹn pé nígbà tá àmọ́ value èèyàn náà àmọ́ value ẹ̀mí. ṣé nígbà tí ọmọ Ajímọ̀bí tó kú, ṣé nígbà tó máa kú kò ṣe kú sí Nàìjíríà? àyè bomb bastard àkútúkù gbogbo wọn lọ́run. nígbà tó ọmọ Ajímọ̀bí máa kú London ló ló kú sí, òun ò ṣe kú sí Nàìjíríà kò ṣe kú sí Nàìjíríà. ọmọ ló wá kú sí London, wá gbé bọ́dì ẹ̀ wálé, wá ṣe befitting burial fún. ọmọ tálíkà kú sí Nàìjíríà, wọn ní ríbi sísí. ìlú òfò, ìlú àdánù, ìlú jágbajàgba jógbojògbó, ìlú tó ń rùn, smelly country. àwa wítan ni má sọ̀rọ̀ ẹni tó bá ti kú, tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá fọ́ etí ẹ̀ mọ́bi tó ti ń wò mí yẹn, one bastard. ọmọ Ajímọ̀bí wọ́n ṣe gbé lọ sí UCH nígbà tó sick, kí ló dé tó gbé lọ sí London? wọ́n sọ fún yàn pé wọ́n kì í kú ní London. ṣó mọ èèyàn tó ti kú ní London láàárọ̀ yìí? èèyàn kú sí London lójoojúmọ́. àwọn ìkan wà, wọ́n máa ń stab ara wọn ni, ọ̀bẹ ló máa fi ń jà ní London. àwọn máa lè stab ara wọn báyìí, wọ́n bá ti gún ẹ níbi tó da àwo lọ nìyẹn tó bá dira dáadáa. so bó wù yín kẹ́ kọ́ àwọn ọmọ yín lọ sí Amẹ́ríkà, wá kú sọ̀hún pa ni, ikú máa pa wọ́n sọ̀hún ni. as long as tẹ́ ẹ̀ ṣe the right thing sílẹ̀ Yorùbá, àwọn ọmọ tẹ́ bá bí wọ́n máa kú mọ́ yín lọ́wọ́ náà ni. torí pé tíyàn kan bá ever sọ fún mi pé Koiki má dẹ̀ sọ̀rọ̀ ẹni tó ti kú, tí bá fún yín lépè, mo sì mi ti ní kí n má ṣe pé lórí broadcast. but tẹ́ bá pè mí kan, tí bá báǹkì fóònù mọ́ yín létí, ọmọ òkókó tó kú yẹn ṣé òun ṣe Ọlọ́run ni? tó gbé dé hospital 4 wọ́n ní jaundice. kí ló ń pè ní jaundice tó lè treat? Tinubu ò ṣe jókòó sí Nàìjíríà kó náà má lọ gba treatment ní France tí kò bá pa sínú ibi tó wà. one bastard, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin máa lè, ẹ̀yin ìkà, ẹ̀yin bàyéjẹ́. wọ́n mú ayé wọ́n bàjẹ́ 26 years. ẹ lè fún wa ní hospital tí wọ́n máa tọ́jú ọmọdé, tó máa tọ́jú àgbàlagbà ní ọ̀fẹ́ tí wọ́n ní sanwó. Ọlọ́run mọ̀yọ́ tí mọ́ sí mi ò lè pè mí nísìnyí kan ní kí n send owó oògùn sáwọn màmá bẹ̀rẹ̀ pé kí ló wá ṣẹlẹ̀ London tí wàá lè tó yẹn ni. kò dìde stage yẹn. gbogbo àwọn bàbá tó bá ti wọ 60+ wọ́n ti bẹ̀rẹ̀ sí fún wọn ní bus pass ọ̀fẹ́. ṣé o mọ̀ báwọn kó ẹ̀ ṣe ń gbádùn ní London? àwọn àǹtí ẹ̀yẹn tó ti pé 60+, bus ọ̀fẹ́ ló ń wọ. gbogbo nǹkan tó ń fún wọn báyìí, wọ́n ń fún wọn ní support medical gbogbo ẹ̀. ìyá àgbàlagbà jókòó sí Abẹ́òkúta, ó sì ń wáyàn kan tó máa bá ṣe fídíò. ó yá àlùkà bá lọ ṣe fídíò ìyá yẹn. ó yá kí ló ṣe ìyá yẹn? ẹkùn ẹ̀ ń jò ní. màmá kí ló ṣe yín? orí ń fọ́ mi nì, ikú ti fẹ́ pa mí. àwọn diaspora Ọlọ́run dẹ̀ kúkú kí àwọn tó wà l'Amẹ́ríkà, àwọn yẹn tẹ̀ mọ́ owó náà dáadáa, Ọlọ́run bá ń kẹ́ wọn. tó bá ti rí nǹkan kan bá ó yá ẹ bá dáwó síbẹ̀. ẹni tó dáwó sí òun náà ya mú wọn bá tó bá lè mú, akó ìtókù fún ìyá. àwo jẹun nìyẹn, àbí ṣèbí nǹkan tẹni kémi náà wọ́n máa fi jẹun nìyẹn, kí wọ́n máa ṣú ẹni tẹ́sẹ̀ ti kán, ẹni tẹ́sẹ̀ ìyàn kan tẹ́ pè mí, ó náà fẹ́ sanwó school sáà. mo náà à ń jà fún Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ ń sọ̀rọ̀ school. a ní kó fọ̀rọ̀ school sílẹ̀ for now. school tó bá lọ tó ṣe, àwọn tó lọ sí school lánàá iṣẹ́ ò lọ ṣe. àwọn tó lọ sí school tó ṣe tán ní yunifásitì wọ̀ ríṣẹ́. àǹtí mi kan ó ní ṣòkòtò tó máa wọ̀ fún rally, ilé 3 ló ní nílùú Èkó ń bẹ̀. ilé 3 lọ́lọ́run fún. ó ní ṣòkòtò tóun fẹ́ wọ̀ fún rally, òun àwọn olójoojúmọ́. ó ní òun kàn ń dó kí bàbá kí tó yẹ lu aago ni. ẹni tó nílé 3 nìyẹn o. Nàìjíríà ló pa bàbá ẹ̀. kan lè imagine ẹni tó ń gba rent lẹ́kọ̀ọ́ ní Lagos State ní o, kò ń ṣe abúlé o, ní Lagos State. mo fi sọ àwọn location yẹn. ó náà ń dúró de rally. ìwọ tó rí jẹ tó rí mu tó yẹ pé lè face me I face you. ó wá náà mú owó wàyẹ́ẹ̀kì, owó school.
mo sọ fún yín pé gbogbo yẹn time waster ni. A ní ká pa gbogbo yẹn tì ká kọ́kọ́ fèsì gọ́ọ̀mẹ̀ntì òfò tó fi dá wa lóhùn, ká bèrè ẹ̀tọ́ wa ná. Tá bá ti gba kọ́ńtì wa between now and 2027 tó ti ń dán mọ́rán, o nídìí láti máa wọ́rì. Èmi wà ní bíbá nísìn, ìyàwó mi ò lè pè mí nísìn lẹ́yìn pé wọ́n fi ra uniform, pé wọ́n fi sanwó kíní kan mi kan sanwó school London. À ń ra uniform lóòótọ́, à ń ra bàtà. Idiot all over the place. Wọ́n ti sọ yín gbogbo yín, irun funfun wá kún orí yín báyìí, irun funfun. Mo kí yín bàbá mi Adédòkun. Ẹ tó bá fẹ́ pè, ẹ ṣáà ti mọ phone number tẹ́lẹ̀ pè sí. Ẹ má pè sórí nọ́mbà 979 o. Tó bá mọ studio number wá bá wa sọ̀rọ̀. Ká gbọ́ tẹnu yín náà, interactive ni. Mo kí gbogbo èèyàn wa. Ṣé má jẹ́ kẹ́ni kankan fúlì yín? Facebook threatening, tó bá sọ pé threatening, nígbà tí Facebook bá ń threatening ní federal government, ẹ wá ní káwa náà má lè threatening federal government. Ká ní federal government, èèyàn kan wá ní ìjọba ló lágbára jù. Ta ló sọ yẹn fún ọ? Ìjọba ò rí wèrè tó pọ̀ ní, tí wèrè bá sún tó dàbí táwọn Irish àti àwọn British. Irish ó fẹ́ ṣe jàǹbá tó pọ̀ jù fún Britain. Nígbà tó yá Britain ní kí lẹ dẹ̀ ń fẹ́ gangan ná, wọ́n náà fẹ́ òmìnira. Níjọ́ ò lẹ fẹ́ afẹnísìn, ó yẹ ẹ̀yin wèrè ẹ máa kóra yín lọ. Wọ́n destroy British àwọn Ireland. Mo kí Azeez, èèyàn ti Koiki Media, Ìgbòho Òòṣà. Mo kí bàbá mi Jàmọ́ Abíọ́dún. Ireland tó ń wò yẹn, ibẹ̀ ni ìyá Esterbod wà. Tó bá mọ ibi tó ń pè ní Ireland, ó ṣáà máa ń mọ màmá kan tó máa ń pè ní Esterbod. Mo ti pàdé wọn rí nígbà tó ṣe Bari Nation bí some years back. Ìyá dáadáa tó lọ máa dúró tì wọ́n. Ìlú tó wà yẹn ló ń pè ní Republic of Ireland. Tó bá ráyè wọbẹ̀, tó bá lè wọbẹ̀, wọ́n ṣàkáwọ́ sókè wọ́n nínú ẹlẹ́gba sọ pé ó claim asylum. Bọ́kó tó gba visa bẹ̀, ẹ̀mí àfẹ́ bọ́ wá ṣe báyìí. Ìyẹn la ṣe ń sọ pé já gba Yorùbá nation. O ní láti máa lọ káwọ́ sókè nílùú kankan, wà kọ́ máa débẹ̀ pẹ̀lú passport ilẹ̀ Yorùbá. Where are you coming from? Àwọn bá ti rí, ìmọ̀ àlọ́ bá ti rí passport. Àwọn passport kan wà nígbà tí Azeez ń bọ̀ láti Amẹ́ríkà. Bó ṣe na American passport sí wọn báyìí, wọ́n wojú ẹ̀ bá ní, káàbọ̀ ọmọ Amẹ́ríkà, ọmọ Yankee, ó yá wọlé. Nígbà tó dé mi ló mú passport yẹn fún. Ó mọ̀ pé mo lè fi ṣe nǹkan kan, ẹ̀gbọ́n mi ni. Ó ní ya gba passport, èmi náà ya mo fún ìyàwó mi kó má lọ sọnù mọ́ mi lọ́wọ́. Torí mi bàbá Ìjẹ̀bú lè mi bá ti ń dẹrù káàkiri kí má lọ máa wá passport. Ó ṣe ọ̀sẹ̀ kan pẹ̀lú wa láti London, láti Amẹ́ríkà. Ó wá bá Ìgbòho ṣe àjọyọ̀. Ìgbòho wá ní kí gbogbo wa ká lọ máa múra sílẹ̀ o. Àwọn kan wá ní tá a bá rí Ìgbòho àdéjáde. Ṣèbí gbogbo wa la pera wa ní Ìgbòho. Tẹ̀fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Àwa ni ká kọ́ lọ múra sílẹ̀ kí inú olóyè náà máa dùn pé àwọn ọmọ òun inú òun náà orí à máa wú. Akọni ni wọ́n mọ̀ yẹn làwọn Fúlàní ṣe fẹ́ pa. Bọ̀tọ̀ Ọlọ́run ò lè fọmọ ṣe kọ́pà Ìgbòho. Ànábì tiwa wọ́n pátì. Ìtàwọn èèyàn ń ṣàdúrà lé lórí lójoojúmọ́. Ẹlòmíì ti ń rúbọ fún Ìgbòho nísìn láti ìjọ́ tó ti gbọ́ pé Ìgbòho ti wà lórí show. Pé Ìgbòho náà wà nígboro. Idiot all over the place. Tó bá ti arrest VDM káwọn ọmọ jáde síta gbogbo ìtàn ṣe lórí Twitter yẹn ànẹ́nu lọ ní Twitter lọ́kàn ń chariwo we will do this we will do that. Ṣèbọn ní after 30 days àwọn máa jáde àwọn ọmọ òfò àwọn ọmọ Indomie ṣèbí after 30 days round wọn náà máa jáde àwọn máa shut gbogbo ẹ̀ down. Mo wọ́n pé yìí tẹ sọ pé ẹ fẹ́ jáde tí Yorùbá Nation rally bá ti dé wọ́n máa yẹ pé the same thing lẹ́yìn náà. Mo kẹ́yìn yan wa bó bá wọn kọ́ máa fi VDM sílẹ̀ kọ́ dàgbòrò àdúrà tèmi èmi ò gbàdúrà kí nǹkan kó sẹ́tù. Ìyá mi kan pé mi láàárọ̀ ẹ̀ àwọn ò gbàdúrà kí nǹkan sẹ́tù Nàìjíríà kó máa gbóná lójoojúmọ́ ni àdúrà táwa ń gbà lójoojúmọ́ nìyẹn. In tó máa pín Nàìjíríà làwa ń gbàdúrà. Ṣètò bá mú VDM after 24 hours ìgboro ì tí dàrú ṣé wọ́n lè mú èèyàn bẹ́ẹ̀ ní Amẹ́ríkà kí ìgboro má ti gbí kó máa mí gbígbígbí ẹnu lọ ní lórí Twitter tó bá ti jókòó lórí fóònù wọn Ọlọ́run dẹ̀ ti bá wọn ṣe. Tinubu ti sọ pé òun máa shut down kò tẹ̀ tí sọ pé Twitter ó ti náà máa shut down Instagram òun máa shut down Facebook sórí WhatsApp tó fi ń communicate yẹn wàá shut it down wàá wá mọ̀ pé yes Tinubu tó rí yẹn Jagaban. So mo kẹ́yìn yẹn wa mo kí bàbá mi lẹ́ẹ̀kan sí Professor Akintoye mo kí bàbá mi Ọmọbọ́lájí sọtọ́ bá rẹ̀ sí VDM ó kú oríire ṣé VDM support the break up of Nigeria ni
yes tó bá ti arrest ẹ̀ táwọn èèyàn jáde sí gbòòrò bọ́wọ́ lè jáde sí gbòòrò ẹnu lọ́ní. Bola Tinubu policy you mentioned could not challenge in the court for excessive unnecessary action. Tó bá sọ fún pé ó ṣe policy kankan ẹ béèrè pé èyí tó Ọ̀ṣínbàjò ṣe fún 8 years níbo ló wà. Ìyẹn tẹ̀ máa ń pa mí lẹ́rìn tó Ọ̀ṣínbàjò tó bá ń ṣó ẹ̀ báyìí lórí TV ẹ rántí Ọ̀ṣínbàjò a wá gbèwé báyìí ẹ máa wò pé gbogbo tó Ọ̀ṣínbàjò sọ tó ń wò yìí nígbà tí pé Nàìjíríà máa fine lọ́la ọmọ àlè short man devil tó bá ti ṣe báyìí a wá mú pẹ́ẹ̀nì a wá máa bẹ́ẹ̀ lè máa ń gbé glasses ẹ̀ Ọ̀ṣínbàjò níbo ló wà gan báyìí olórí burúkú ni àwọn olóṣèlú ó ń bastard níbo ló Ọ̀ṣínbàjò wà where is Yẹmí Ọ̀ṣínbàjò ó ti sá lọ ajókòó báyìí ṣé Ọ̀ṣínbàjò tó rí nǹkan kan ṣe ni ẹ̀wá expect ti Tinubu rí nǹkan ṣe a ní ẹyẹ máa tàn wá ẹ ti tàn wá títí tó mọ sound yìí tó bá ti mọ sound yìí máa lọ múra sílẹ̀ torí pé sound yẹn afẹ́jẹ́ kó loud délé lọ ó mọ sound yẹn ó mọ bóyá gbọ́ sound yẹn. sórí sound yẹn tó bá ti trumpet jẹ́ kí sound yẹn lè ó jẹ́ times 20 ó máa mì pìpìpìpì sórí tó máa mì pìpìpìpì yẹn Tinubu máa kọ́kọ́ jápa France ló ti máa lọ dúró òun kò ní lè dúró sí Nàìjíríà torí kò ní mọ tó fẹ́ ṣẹlẹ̀ nígbà tí 30 million people wá lè jáde but how do we get the 30 million out yẹn ló yẹ kí gbogbo wa máa tètè ronú sí. òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ bó ṣe máa rí gangan pàápàá lórí ọ̀rọ̀ rálì tí Kóìkí mẹ́nu bà yìí ọ̀rọ̀ rèé o fún gbogbo ọmọ Yorùbá tòótọ́ ẹ̀yin èèyàn wa òun rèé o kí lè ròyìn lórí gbogbo èyí tí Kóìkí ti sọ yìí iṣẹ́ ẹ̀dẹ̀ ti ṣe tán gẹ́gẹ́ bí Kóìkí ti ṣe ń pe àwọn ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ Yorùbá nation àbí ẹni nǹkan tẹ́ fẹ́ filẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ filẹ̀ fún Kóìkí lórí ọ̀rọ̀ Yorùbá nation lórí ọ̀rọ̀ gbogbo làásìgbò tó bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí lè ròyìn ẹ drop comment and remember to like and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu